àgbà. Kàdáàbù àjì Sheikh Fagba Sọfà. Bàbá wa Abu Haji tá ń pè ní bàbá Lágbàjì tí wọ́n kọ́ bàbá tiwa nìbàdàn ní kéwú Sheikh Abdulsalami Amúnigun. Bàkàzá Abu Haji Sheikh Fagba Sọfà. Níjọ́ tí bàbá kọ́ wọn ní kéwú tán nìbàdàn wọ́n máa ń sọ fún bàbá Lámúnigun nìbàdàn níjọ́ náà pé èmi ó padà sí lórí. Ìgbọ́wọ́ máa mọ̀ pé ọmọ tí a bá wí tó bá lè gbọ́. Tó bá lè gbọ́. Tí ó fi lànà tí a fà fún òsì kalẹ̀. Dàbí lóhùn. Tí ó fi lànà tí a fà fún òsì kalẹ̀. Bó sì fẹ́ ló wà yóò sọ̀gbẹ́ ní ìgboro. Lábàrà lè wí. Ọmọ tí a bá sọ fún tó bá lè gbọ́. Tó bá lè gbọ́. Èyí tí a bá kìlọ̀ fún tó bá lè gbà. Tó sì tọ̀nà tàlùfáà ní kò tọ́. Bó sì fẹ́ ló wà yóò sọ̀gbẹ́ ní ìgboro. Tẹ́bá ọmọ kéwú tó bá yàn lára àfà, oríire àfà ni. Ọmọ tó ṣe orí burúkú lára àfà, orí ibú àfà náà. Kàdáàbù àjì Sheikh Fagba Sọfà. Àníyàn máa tiẹ̀ sọ ti bàbá Fagba. Tá a bá tiẹ̀ tún rẹ́lòmíì, a tiẹ̀ lajúra wọn dáadáa. Àfà níwájú, kódà lẹ́yìn àfà ni. Tó bá dọ̀dọ̀ Ọlọ́run àfà ní gbogbo wọn lẹ́yìn mọ̀ sí. Yàlí àkàkùn lọ́rù kẹrìnrì. A lọ sọ́dọ̀ wọn níjọ́ táwọn lọ nígbà náà tó ń wá mo fẹ́ wọ skul. A lọ sọ́dọ̀ bàbá bèrè pé kí lè wá sílẹ̀. Mo ní àwọn àgbà padà ibi ìkọ́rọ̀ ti rí ìwé ká. Mo lọ ilẹ̀ Yíbò. Ilẹ̀ Yíbò ni kò mọ̀ lọ. Àti pé nọ́mbà 2 kí ló tó tẹ̀lé àwọn yìí wá. Mo ní ọ̀nà ọmọ náà ọ̀ wá lè mọ bọ̀ kí o kó wá pariwo fàgbà kí o sì wá mọ ibi tó bá wà lẹ́kàn. Wọ́n ní tó bá ń bọ̀ tí ń bọ̀ ni kọ́ wá máa mọ̀ náà kan pariwo káfá fàgbà ìmọ̀ náà. Ìwà mú èmi fọ̀rọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀. Kàdáàbù àjì Sheikh Fagba Sọfà. Ṣé bọ́ mọ́ síkìrì mo ní mọ̀ ẹ́ á ṣe síkìrì fún mi kó mọ jáde àtò mú wá fún mi tọ́rọ mọ́. Kàdáàbù àjì Sheikh Fagba Sọfà. Ẹ̀jẹ̀ tó ara ti ẹ̀jẹ̀ tó mọ́ ní àwọn afáàlú bí o mo á bọ́ sẹ́gbẹ̀ báyìí. Ìwọ ni wọ́n ti wá àwọn àdàlù orí kàpá nǹkan òkú lọ́nà pé padà sí lẹ́yìn ìwọ́n ti ẹ̀ padà lẹ́yìn. Bàbá rẹ̀ ní kíníkà tó gbélé fún ọ nínú bíbá ẹ̀ ló wà. A ní àwọn ọmọ rẹ̀ lọ́wọ́ fọ́ èmi fọ́lọ́ ṣọmọ sọ́bẹ̀ ọmọ olókùn ẹ̀sìn. Tó o bá fọ́ ẹlẹ́lẹ́bẹ̀ ọ́ọ̀lì bàbá rẹ̀ korúkọ rẹ̀ sí padà sí ilé lọ́mú ẹ̀. Kàdáàbù àjì Sheikh Fagba Sọfà. Ọ̀rọ̀ tó a mú nínú ọ̀yẹ́ ni pé gbogbo igi oríire wọn kì í ṣe lójú kan. Gbogbo igi oríire wọn ṣe lójú kan. Ọ̀ ṣe papọ̀ ọlọ́mọṣẹ́ káàkiri ni ẹnìkan lọ́kàn fi yìn tó lójú kan láti digi. Wọ́n ìtàn oríire lójú kan. No, kódà àwọn ọbẹ̀ gidi tí ó dùn wọ́n tẹ́wọ́ agára èròjà rẹ̀ lọ́jọ́ kan níbi kan náà. Torí pé déédéé oríire tá a ṣe òótọ́ làwọn afá bí wà ṣùgbọ́n táwọn afá mi ló bá dá sí ó lè yẹ. Bẹ́ẹ̀ bá fẹ́ ra nǹkan ọbẹ̀ kí ra lójú kan. Tó bá ti ra lójú kan kò nínú. Bàbá bá gbà kún wa àwọn bàbá náà la kárí ilé wọn káàkiri. Níta àtọ̀rọ̀ ẹjọ́ náà níbi ká di báńkà mi mọ̀ kó rírì òsínbẹ̀. Ṣé báńkà mi tó máa ṣe oríire tó tó báyìí? A lè má lò ó lọ ní cash ṣùgbọ́n a ní fame a dẹ̀ tó ní báńkà. Wàzáàkà án àlà made fulus. Owó ó kéré lẹ́gbẹ̀ẹ́ kéèyàn dàfa. Torí lánàá àwọn tí wọ́n dàfa ọlọ́run orí wọn ayé náà mọ̀ kàn parí ayé. Tí báńkà bá kú wọn yìí bèrè pé àròlé dà wọ́n bèrè pé ọmọ òkú dà ní. Ṣùgbọ́n ìjọ́ táfà bá papọ̀ wọ́n ní àdéfà kọ̀. Kàdáàbù àjì Sheikh Fagba Sọfà. Kàdáàbù àjì Sheikh Fagba Sọfà. Lẹ́yìn àkàlàmbì Yusamma bí Musa. Àkàlàmbì Sheikh Musa bàbá Àkàlàmbì lábẹ́lẹ́ o. Abúlé Bàdéǹdé Imamul Huda. Bẹ́ẹ̀ bá tóbi tọ́mọ Yorùbá tóbi bí kókò ayé wa ni o. Abúlé Bàdéǹdé Imamul Huda. Bájú wọ́n ti ń kí ọlọ́run pé àwọn àbá ti lọ ṣùgbọ́n fọmọ́ lẹ̀ orúkọ yín jẹ́ Ahamadu pẹ́lẹ̀ lọ́rùkọ Yamura ẹ̀mí ẹ̀ ní wá bí mọ́.